lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho mo gbàdúrà pé kí Ọlọ́run tó ti wà lẹ́yìn ìránṣẹ́ yẹn kó má ṣe padà lẹ́yìn wọn láéláé. Amen. Olóyè Sunday Igboho dàbí Sámsónì alágbára tí àwọn tí Ọlọ́run gbé dìde láti gba àwọn ará Ísírẹ́lì là nígbà tí àwọn Fílístínì yọ wọ́n lẹ́nu. Ọwọ́ Ọlọ́run wà lára ìránṣẹ́ yẹn nígbà tí ìránṣẹ́ yẹn ṣe dìde pé kí àwọn Yorùbá kí wọ́n gba òmìnira. Ọwọ́ Ọlọ́run dẹ̀ sì wà lára ẹ̀rí, ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹni tó bá máa jẹun gbọ́ngbọ́n àtìlẹ̀kùn gbọ́ngbọ́n. Ẹni tó bá dẹ̀ máa joyin inú àpáta kò ní wọ ẹnu àké. Ẹ̀rí olóyè Sunday Igboho gbogbo nǹkan tó ń ṣe ìṣojú ọwọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n ìmọ̀ràn mi Bíbélì sọ ní gbogbo tí mo sọ nípasẹ̀ ẹ̀mí mímọ́ ni. Ìmọ̀ràn mi fún olóyè Sunday Igboho ni pé ó ṣọ́ra láti máa ṣílẹ̀kùn ilé ẹ̀ sílẹ̀ fún gbogbo àwọn tó ń ṣe bàbá rere bàbá kẹ̀. Ẹ̀rí nítorí pé kí ni Yorùbá ní ọ̀tá Yorùbá ẹgbẹ́. Tá a bá ń wá àwọn ọ̀tá nísìnyí àwọn Yorùbá sọ pé ẹ̀ǹkùlé lọ̀tá wà. Ilé la ṣe ní ń gbé. Kí olóyè ṣọ́ra fún àwọn Yorùbá ẹgbẹ́ rẹ̀, kó má ṣọ́ra fún àwọn Haúsá, kó ṣọ́ra fún àwọn tọ́jọ́ ń dá àwọn ẹgbẹ́ míì sílẹ̀ tó ń pè ní ẹgbẹ́ Yorùbá. Torí pé kí ni ó ṣe é rìn tó yanyin inú bí àwọn tó jẹ́ Yorùbá ẹgbẹ́ táwọn náà ní àwọn ẹgbẹ́ míì tí mi fẹ́ dárúkọ tí wọ́n dá sílẹ̀. Bẹ́ẹ̀ ni máa yẹn bínú tiẹ̀ ṣe rí ó fì gan. Táwọn sọ pé àwọn kan ń bọ̀ á ṣẹlẹ̀ sílẹ̀kùnlẹ̀ jẹ́ gbogbo àjẹ́ kájọ omi kan náà ní gbogbo wa. Ṣùgbọ́n Olúwa ní ká kìlọ̀ fún wọn gidigidi pé ká má fi iná tán ẹnikẹ́ni ní ọwọ́ tí wọ́n wà. Bẹ́ẹ̀ ni kó má ṣe fi tán ẹnikẹ́ni nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dàpọ̀ délẹ̀ ààrẹ Tinubu. So wá ọ̀tá lọ síbi tó jìnnà. Ṣé ń gbọ́ mi sà? Àgbọ̀ ẹ̀ sà. Àwọn Yorùbá ẹgbẹ́ wọn náà ní kó ṣọ́ra fún. Pàápàá lọ́wọ́ tí ìdìbò ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá dẹ̀ ń jáde lọ kí wọ́n ṣọ́ra gidigidi nítorí pé ogun jáde kò wọlé kò ní jẹ́ ìpín wọn lágbára Ọlọ́run. So bó ṣe jẹ́ nìyí. Lórí ọ̀rọ̀ Sunday Igboho náà kí a tó lọ ń bẹ̀ lára ohun tí àwọn kan ló sọ o tí wọ́n rí bíi àlébù Igboho wọ́n ní ọlọ́kùnrin ọmọ Igboho mọ̀rẹ́ alágbàdo òde wọ́n ní amọ̀ sọ̀rọ̀ púpọ̀ jù wọ́n ní wọn kì í lè kó búrèkì ẹnu bàbá tó bá ti ń jù béèrè sí wọn àwọn bí jẹ́ kí wọ́n fò wọ́n gbójú kó ń bẹ̀ kọ́ àwọn òní sọ̀rọ̀ bẹ̀ wọ́n ní Igboho máa ń tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ jù eléyìí kọ́ sà nípa ìkíyèsára náà ni. Ṣe rí nípa bí Igboho ṣe máa ń sọ̀rọ̀ bí inú wọn ṣe rí ni àwọn ṣe máa ń sọ̀rọ̀. Igboho dẹ̀ jẹ́ni tó tí ó bẹ̀rù èèyàn ó bí lè pé nǹkan tó bá máa ṣẹlẹ̀ owó náà ní kí nǹkan wà which is true. Ṣùgbọ́n ó wà nínú ìkíyèsára náà wípé kí wọ́n ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu. Ṣùgbọ́n èyí tó wà important jù ní pé ká ṣọ́ra fún Yorùbá ẹgbẹ́ wọn tó súnmọ́ wọn. Nítorí pé kí ni ẹnìkan wà tó súnmọ́ wọn tó jẹ́ pé alábọ̀dé ni tó jẹ́ pé nígbà tẹ́ni ẹ bá rí owó tó nítumọ̀ á fẹ́ gbàbọ̀dé fún wọn. Nítorí dé wọ́n gbọ́dọ̀ ṣọ́ra gidigidi lórí àwọn tó súnmọ́ wọn. Ká má trust anybody tí wọ́n bá dẹ̀ jáde kí wọ́n wẹ̀ ìwò dáadáa. Ogun jáde kò wọlé kò ní jẹ́ ìpín tiwọn. Bẹ́ẹ̀ ló wá sí. Nínú ọ̀rọ̀ tá a sọ lẹ́yìn ìtàgé kí a tó bẹ̀rẹ̀ ètò yìí ẹ dárúkọ VDM náà èmi lẹ́ni VDM ṣe gan. Ṣe rí ọmọkùnrin yẹn ṣe róhun tiẹ̀ mo rí pé ọwọ́ Ọlọ́run wà lára ẹ̀ ṣùgbọ́n kó súnmọ́ Ọlọ́run gidigidi kó dẹ̀ ṣọ́ra fún oúnjẹ jíjẹ. VDM kì í mọtí ṣùgbọ́n ó ṣọ́ra nípa pé ẹ̀wẹ̀ àwọn kan náà ni wá jẹ́ kí n sáré gbé nǹkan báyìí kí n jẹ́ pé ṣe bí gbogbo àjọ wà ń bè ní. Ó ṣọ́ra gidigidi nítorí pé kí ni ayé ò ní poison ẹ̀. Bẹ́ẹ̀ lọ́nà mo sọ torí pé kí ni ohun tó ń ṣe ó jẹ́ olóòótọ́ ènìyàn ṣùgbọ́n ìwà ẹ̀jẹ̀ ọmọdé ṣì ń tàn lára ẹ̀ díẹ̀díẹ̀ lórí gbogbo mi. Bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ ṣe ìlú Àbújá tó ń gbé yẹn tó
bá ṣe kó kúrò níbẹ̀ nítorí pé kí ni ó dàbí ìgbà tí ajá lọ mú ilé sí ẹ̀gbẹ́ ilé ẹkùn ni tí ẹkùn ṣùgbọ́n lọ́jọ́ tí ẹkùn bá máa mú un sọ́wọ́ lówe là ń lùlù àgídìgbò bàbá ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ̀ òun yẹn dàbí ó lóòótọ́ ṣùgbọ́n ó dàbí ìwògbè níwájú afẹ́fẹ́ ni àbúrò àwọn ọ̀nà ṣe máa ń sọ ó kéré gan ṣùgbọ́n nípa oúnjẹ jíjẹ kó ṣọ́ra kí nǹkan mímu bẹ́ẹ̀ ni ìkìlọ̀ tí Olúwa ní fún ni ojú báyìí lọ. ká tó máa ní a fẹ́ máa ṣe díẹ̀ sà lára ohun tí àwọn èèyàn sọ nípa Sunday Igboho wọ́n ní sì tí ó ti wá tẹ̀lé olóṣèlú lọ Yorùbá nation tó gbé dá nígbà kan táwọn kan tiẹ̀ bá lọ táwọn kan kú nínú ilé gan arí bàbá àtọmọ tọkọ gíga síra wọn arọ́kọ àtìyàwó aláwọn ẹgbẹ́ aláwọn ọgbà tí wọn bá ara wọn ṣe lónìí Yorùbá nation ni ó di ohun tí Sunday Igboho náà padà gbélé yìí eléyìí ojú òlẹ̀ fi eléyìí sà kí sì ní Ọlọ́run kọ sí nípa ọ̀rọ̀ Yorùbá nation tó ti lọ bẹ́ẹ̀ náà ni àbóṣù ń padà bọ̀. kẹrí Yorùbá nation tí ì lọ ó dẹ̀ ń padà bọ̀ ṣùgbọ́n bí Ọlọ́run bí àwọn èèyàn máa ń dùn nǹkan nínú ọkàn wa pé bí nǹkan yìí ṣe máa rí lélẹ́yìí ṣùgbọ́n Ọlọ́run ti mọ̀nà tó máa gbé gbà ìgbà tó lọ́n fẹ́ yọ Ísírẹ́lì nínú oko ẹrú ó lọ́nà tó kọ́kọ́ gbé gbà tí nǹkan yẹn fi padà ṣẹlẹ̀ ṣẹ́rí ihun tí olóyè Sunday Igboho ń jà fún ni pé ní ilẹ̀ Nàìjíríà wọ́n ti fọwọ́ rẹ́ Yorùbá jẹjú tẹ́ bá dé ẹ̀tọ́ Haúsá ni tẹ́ bá dé ìkan Haúsá ni àwọn àmbásẹ́dọ̀ wákàkiri nígbà tá a wà nínú ìbò Haúsá ló pọ̀ jù nínú gbogbo wọn kí ló fà á ni pé wọ́n ti fọwọ́ rọ́ Yorùbá sẹ́yìn ihun tí arákùnrin yẹn ń jà fún ni pé ẹ tiẹ̀ fún Yorùbá náà láyè kí ẹjẹ́ sọ̀kan fún yín kò sí bẹ́ẹ̀ ṣe lè ní ipò tó tẹ́ ẹ bá na Fúlàní lásán tó ń da ẹran a máa sọ fún yín pé kẹ́ gbé òní station tí ẹ bá lè dé station yẹn wọ́n á sọ fún yín bí ẹgbẹ́ àwọn ti lọ jálẹ̀ sí bíríjì àbí kíní kan ó tútù jáde padà ó tútù lọ ń jẹ́ orúkọ mi ó tún lọ bẹ̀rẹ̀ torí pé kí ni àwọn ni wọ́n wà ní gbogbo ipò ẹ wá wo tí olóyè Bọ́lá Ahmed Tinubu ń ṣe nísìn ni pé ó ń yọ ọwọ́ àwọn èèyàn yẹn láwo díẹ̀díẹ̀ láti máa jà Yorùbá síbi tí olóyè Sunday Igboho náà ń jà fún nìyẹn àti Yorùbá nation àti pé kọ́ńtà fọwọ́ rọ Yorùbá sẹ́yìn pé kí Yorùbá yé dàbí ẹrú pírẹsidẹ́ǹtì Buhari kọ́ńtà fọ̀rùn kẹ́ ó rán máa pa olóyè Sunday Igboho sílé Haúsá àtàwùsá kò sí Yorùbá kankan tó lè sọ kankan ó rán lọ Haúsá tẹ bá débi Haúsá ni DSS Haúsá ni bikini kí ló dé Yorùbá wá dàbí ẹrú ẹnu wọn wá tọrọ ṣùgbọ́n tí tọ́lọ́yè ń fáìtì fún náà ni pé kí Yorùbá lè lẹ́nu ọ̀rọ̀ ní Nàìjíríà a lè dúpẹ́ lọ́wọ́ náà èmi àti yín rí pé àyípadà ti ń wà ní ìsìn so ká láṣọ mọ́dì ká ròdì májọ kí ìdí má ti ṣe kí ni kó má ti gbófo ni ẹ máa wá wo tí olóyè Tinubu máa ṣe tí ààrẹ Tinubu máa ṣe nígbà tí gbogbo ọdún mẹ́rin tó ń bọ̀ ìbá parí ẹ jẹ́ ká fọwọ́ lẹ́rán ká máa wo tó máa ṣẹlẹ̀ dídùn lọ sàásù. ṣé pé Yorùbá nation sì ń bọ̀. bàbá ìlérí Ọlọ́run ní Yorùbá nation ó dẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀. so gbogbo àwọn tó ń bínú lórí social media ó kàn Sunday Igboho ó fà owó aṣòfò ni ó sì wá lọ́nà ni àwọn àlògùn kú dànù ni wọ́n kú lásán ni káwọn èèyàn mọ́ kán ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà àbí. ẹ bá rí pẹ́ẹ́tà tí olóyè dé ó ní ilé sọ̀pọ̀tì ẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣẹ́rí ọgbọ́n ojú agbára lọ ọ̀pọ̀ tó kù kọ́kọ́ yìí garangaran ó yá á lọ jà sí kinní kan á lọ sí kì í ṣe yẹn ni kì í ṣe ibi tí kinní ti máa ń wà nìyẹn ó dáa bó ṣe lọ support nígbà tá a bá wá parí ọdún mẹ́rin míì tó ló wá ṣèlérí ẹ wàá rí tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn Yorùbá nation ìlérí Ọlọ́run ó dẹ̀ ń bọ̀ wá sí ìmúṣẹ ṣùgbọ́n àdúrà tẹ́mi kan gbà ní pé gbogbo àwọn tó ṣe wàhálà ẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kan dúró kan lè jẹ́ ń bẹ̀. tó wà á bọ̀ lórí social media n tí olóyè sì ń ṣe náà ojú ọ̀nà Yorùbá nation yẹn náà ló ṣì wà tó bó ṣe jẹ́ nìyí. so ó ń fọgbọ́n ṣe ni. so bàbá kí a tó máa lọ orúkọ ṣọ́ọ̀ṣì yín orúkọ yín àti nọ́mbà tí àwọn yẹn lè pè é sí fún ẹ̀bẹ̀ àdúrà ìtọ́ni àti ìtọ̀nà. bẹ́ẹ̀ ni orúkọ mi Prophet Nathaniel Olúwaṣèyí gbogbo èèyàn mọ̀ sí bàbá lóore
orúkọ ìjọ wa Watchmen Christ Apostolic Ministry. Watchmen ní Yorùbá ló jẹ́ alóore. Watchmen Apostolic Ministry International ní orúkọ ìjọ wa. A wà káàkiri, a wà ní Àjà, a wà ní Ìbàdàn, a dẹ̀ wà ní Ìjẹ̀bú Mùṣín, ní Ìjẹ̀bú Òde, ibi mẹ́tẹ̀ẹ̀ta tá a wà ní. Bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ pè é bí àdúrà, bóyá òun fẹ́ ìtọ́ni kánsẹ́lì lórí rẹ, lórí ọmọ, lórí ara rẹ, 090 38 133 0. Lẹ́ẹ̀kan sí 090 38 133 mẹ́ta 0. Àlàáfíà fún yín lórúkọ Olúwa. Olúwa ní ká gbàdúrà The Lord told us to pray lénìí today kóun fi ẹ̀jẹ̀ rẹ̀ pa wá mọ́ torí àwọn kankan fẹ́ ṣẹlẹ̀. to use His blood to preserve us because some things want to happen. Olúwa ní ká gbàdúrà The Lord, pé kóun fi ẹ̀jẹ̀ that He should use His blood kóun fi pa wá mọ́. to preserve us. Ẹ wò ó, Look here. ẹ jẹ́ n sòótọ́ fún yín, Let me tell you one truth. ẹ̀yin ọ̀dọ́ Youths àti gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi, ẹ and kíyèsára everywhere gan. that you are hearing me, be very careful. Ẹ kíyèsára gan. Be careful. Ẹ kíyèsára gan. Be careful. Youths, be careful. Ẹ jọ̀ọ́ ẹ kíyèsára Youths, be careful. nínú àjíǹde Jésù tí à ń ṣe yìí. In this Easter anniversary that we are celebrating, Ẹ kíyèsára o. be careful. Gbogbo ẹ̀yin tẹ́ jọmọ iléèwé tẹ́ wà ní institution. All students in higher institutions, Ẹ kíyèsára be gan. careful. Be careful. Ẹ má jẹ́ kí n tàn yín. Don't let me deceive you. Mo rí ilẹ̀kùn ìbínú wọ́n ṣí fún orílẹ̀-èdè. I saw the door of being opened unto this nation, Ilẹ̀kùn ìbínú. the door of anger. Mo ń béèrè lọ́wọ́ Ọlọ́run kí ni ìtumọ̀ ilẹ̀kùn yìí. I was now asking God what's the meaning of the door of anger. Olúwa ní òun fẹ́ fi ìbínú òun bá orílẹ̀-èdè yìí jà. The Lord said He wants to fight this nation with His anger. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ kíyèsára gan. Every youth, be careful. Ẹ kíyèsára gan o, mo Be bẹ̀ yín o. careful. I beg of you. Mo bẹ̀ yín níbi I gbogbo beg tẹ́ ẹ ti of ń gbọ́ mi. you, all youths, wherever you are hearing me, Ẹ kíyèsára gan. be careful. Be careful. Very Ẹ careful. kíyèsára gan. Be careful. Wọ́n ń ṣí ìwé kan. They are opening some books. A particular book Ìwé ìdájọ́ ni. is the book of judgment. Wọ́n ń ṣí. They are opening it. Ó ṣeé ṣe It's possible kó mi tún tẹ̀yìn wọ̀gbé lẹ́nu that lórílẹ̀-èdè. something might happen again that will come from the back. Omi Water. kó tún tẹ̀yìn wọ̀gbé Something lẹ́nu. that was not expected that will happen again. Ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ láìpẹ́ ó máa ya ìjọba orílẹ̀-èdè yìí lẹ́nu. An incident is going to happen that's going to surprise the government of this nation. Well, mi ò ṣe politician o. I'm not a politician. Ẹ dìbò kàn mí, but kọ́lọ́n jẹ́ kẹ́ ẹ rí bò yìí dì. Whether you vote or not is none of my business. We just pray that it will be possible. Kọ́lọ́n jẹ́ kẹ́ ẹ rí ìbò yìí dì. Just pray that it will be possible. Ohun tí Olúwa sọ fún mi lèmi ń sọ o. I'm telling you what the Lord told me. Torí àwọn nǹkan tí ẹ ò fẹ́. Because the things that you don't want, Ẹ̀yin wòlíì òkùnkùn tẹ́ ń ṣiṣẹ́ pọ̀ mọ́ àwọn ọ̀jẹ̀lú. prophets of darkness that is working with those that are destroying the fabrics of this nation. Tẹ́ ẹ fẹ́ rán Ayákẹ́là sí wa. You want to send Ayakila to us? Kí wòlíì tó sọ̀rọ̀ lórí Facebook kó tó sọ̀rọ̀. Before the prophet that spoke on Facebook Ní spoke, Olúwa ti rán àwọn kan sí mi láti Amẹ́ríkà. God has sent some people to me from America Pé wọ́n fẹ́ rán Ayákẹ́là wá. that they want to send Ayakila. Èmi náà ń retí Ayákẹ́là yín o. I'm expecting your Ayakila. Mo ń retí Ayákẹ́là yín. I'm expecting your Ayakila. Èmi ò bẹ̀rù o. I'm not afraid of anyone. Rárá mi ì bẹ̀rù. Not at all. Èmi ò bẹ̀rù láti sọ òtítọ́. I'm not afraid to say the truth. Tí Apostle Paul tí ò bá bẹ̀rù. If Apostle Paul is not afraid, Nígbà tí wọ́n sọ fún un pé kó má lọ Jerusalem. when he was told not to go to Jerusalem, Pé Jerusalem tó ń lọ yẹn ikú wà fún ẹ níbẹ̀.
That Jerusalem you are going, there is death ahead of Ó you. gan lọ́lọ́run rán òun sí. And he said that's the exact place that God sent him to Àwọn go. apọ́sítù Ayọ̀ Babalọ́lá ò bẹ̀rù. The likes of Apostle Babala, they were never afraid. Àwọn Babájídé ò bẹ̀rù. The likes of Babajide was never afraid. Àwọn Ọ̀rẹ́kọ̀yà wọn ò bẹ̀rù. The likes of Orekoya was never afraid. Àwọn Mádáyé ṣe wọn ò bẹ̀rù. The likes of Madiashi was never afraid. Bá wa Timothy Olúwọlé ó ṣojú mi kò bẹ̀rù. The likes of our father Timothy Badare was not afraid. Tí bàbá Oyèlámi ṣojú mi wọn ò bẹ̀rù. I'm a live witness to that of our father Ilami. He was Tí not bàbá afraid. Máyọ̀ ṣojú mi wọn ò bẹ̀rù. I'm a live witness to that of our father Mayo. He was not afraid Torí ẹ̀kúnlé àwọn Navy ló wà. because he was at the back of the naval dock. Ẹ̀kúnlé. He was at the backyard. Táwọn àmì gan bá wá bá a tún sòótọ́ fún wa tún yẹ̀yẹ́ Even when wọn. the armies come to them, he will tell them the truth. He will even disgrace them. Àìmọye àwọn ìjọba orílẹ̀-èdè yìí tó wá bá. Uncountable those in position in government that normally Bàbá come to Máyọ̀ him. ò bẹ̀rù Ọbásanjọ́. Baba Maya was not afraid of Obasanjo. Kí lèmi tẹ́mi wá jẹ́ ọmọ ẹ̀ máa wá bẹ̀rù ikú. Why will I, his son, be afraid of death? Orí yín ló dàrú. Something is wrong with you. Mo fi èyí dúpẹ́ lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run yẹn. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 10 Media, no dull am. Subscribe sharp sharp.